Mo kí yín ẹ̀yin olólùfẹ́ gbémi débẹ̀ ẹ káàsán ẹ káàárọ̀ níbikíbi tẹ́ bá ti ń gbọ́ mi. Ẹ wo sẹ́yìn náà rántí ọjọ́ kìíní àná tí Mufti tí wọ́n ń jáde tí wọ́n ń bá ẹ̀sìn kìrìsìtẹ́nì jẹ́ tí wọ́n ń bá ẹ̀sìn oníṣẹ̀ṣe jẹ́. Ẹ wo báwọn Fúlàní bó ṣe ń pa kìrìsìtẹ́nì bó ṣe ń pa oníṣẹ̀ṣe bó ṣe ń ṣẹ́fìtìn bó ṣe ń dàgbò oníṣẹ̀ṣe síta. Ṣé mọ̀ pé àwọn mùsùlùmí náà ló wà ní gbogbo ẹ̀. Now nígbà tí Jonathan ló ń bọ̀ láti wá fèsì àwọn mùsùlùmí tó ń pa àwọn kìrìsìtẹ́nì, ẹ̀rù wá bẹ̀rẹ̀ sí ní ba gbogbo wọn. Ẹ máa wo Mufti wo yìí, ẹ máa gbọ́ gbogbo ọ̀rọ̀ tó sọ jáde lọ́jọ́ kìíní àná tó ń sọ pé kán máa lọ sí mosque, kán máa lọ sí mọ́sálásí, kán lọ máa kọ́ àwọn ọmọ mọ́sálásí, kán lọ máa kọ́ ọmọ sí yìnbọn. Ẹjọ́ lẹ́nu àfà, ẹjọ́ sí ogun lẹ̀ ń fẹ́ ni àbí kí ni kankan tẹ́ ń ta láti ṣe? Ṣé kí n ṣogun lẹ̀ ń fọwọ́ ara yín fà? Now ogun wá délẹ̀ tán sí yìí, ẹ̀rù wá ń bà yín. Ìfòkè Gumi tó jó lórí yín, ẹ̀rù ń bà Gumi tó jó lórí yín. Gbogbo ẹ̀yin Mùsùlùmí sì yìí ọkàn yín ò wá balẹ̀ mọ́ títí dórí àwọn tẹ́rọ́rìsì yín, ọkàn yín ò balẹ̀ mọ́. Náà Mufti wo wàá máa gbé máìkì sẹ́nu, wàá máa sọ̀rọ̀ katakata jáde lẹ́nu, wàá máa sọ̀rọ̀ sáwọn Yorùbá, wàá máa sọ̀rọ̀ sáwọn kìrìsìtẹ́nì Yorùbá, wàá máa sọ̀rọ̀ sáwọn àgbààgbà ilẹ̀ Yorùbá. Àwọn ìjọba dẹ̀ ń wò ẹ́ níran wọn ò rí kankan ṣe sí, àbí bẹ́ẹ̀ kọ́? Nígbà tó gún wá dé sí ìwọ̀n tó wá sí àdìlẹ̀ níjọ́ mẹ́ta ó ní kí president America kó máa bọ̀ ẹ máa fèsì wọn. Kí ni nǹkan tẹ́ fẹ́ fi bá wọn jà? Ẹ̀mí yóò gbé tí America bá wọ Nàìjíríà, ẹni tí ó rà nínú ogun tó ń bọ̀ yìí ó máa san nú ẹ̀. Ẹni tí ò mọ gbógun ẹ ṣe bẹ̀rẹ̀ ó máa san nínú ẹ̀ tí America bá dá sí, tí America bá sẹ́ǹdì àwọn sójà wá. Ṣé bí àwọn ìjọba wa náà ni àbáwọn náà ló wà nídìí ọ̀rọ̀ yìí, àwọn ìjọba náà ni nígbà tó bá ń fi àyè tán fi ń gba àwọn tó ń pààyàn, àwọn kidnapper tán ń gbà wọ́n láàyè, tán ń gbà láàyè kan máa ṣèjọba lé wa lórí. Ẹ wo Tinubu, ẹjọ́ kí ni Tinubu ṣe fún wa? Àgbà tó ti wọlé àtìgbà làwọn tẹ́rọ́rìsì tán ti ń pọ̀ sí. Ẹ máa gbọ́ àwọn bandage, wọ́n bá àwọn gọ́fìmẹ̀ntì, wọ́n bá wọn ṣe meeting, wọ́n bá wọn negotiate. Ẹjọ́ ìjọba dẹ̀ ń bá wọn negotiate price. Ẹni tí ó ṣẹ̀ ẹ mú wọn sí ọgbà ẹ̀wọ̀n. Àwọn criminal wọn wá jáde, wọ́n ṣe live video, wọ́n ṣe lọ́tún, wọ́n ṣe lọ́sì, wọ́n ṣe kíni kán fi lè mọ̀ pé ẹ̀yin àwọn náà ní Nàìjíríà kì í ṣe ìjọba, pé àwọn tẹ́rọ́rìsì àwọn gangan ló ní Nàìjíríà. Ẹ wò ẹ jẹ́ kí n gbé yín débẹ̀ kẹ́ gbọ́ nǹkan tí pásítọ̀ yìí sọ nínú fídíò yìí. Ẹ kú àlejò mi, Ọ̀síbàtà ẹ kú àlejò odò, gbogbo alákatakítí ẹ kú àlejò Ogun, ojú oró ẹ kú àlejò omi, Ọ̀síbàtà ẹ kú àlejò odò, gbogbo alákatakítí ẹ kú àlejò Ogun. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú dé sí gbogbo ènìyàn. Mo gbàdúrà fún gbogbo ọmọ Nàìjíríà, ẹ má jẹ́ àfòyẹ, ẹ má jẹ́ àjáyà, ẹ kíyèsí ẹni tí ò jẹ̀gbì kò ní kúgbì. Bí Olúwa ti ń bẹ tẹ́mi ẹ̀ wà, mo gbà ládùúrà gbogbo ẹ̀yin olóòótọ́ olódodo tẹ́ jẹ́ alálàáfíà lórúkọ Jésù. Ẹ̀mí wa, ẹ̀jẹ̀ wa, ọmọ wa, ayáwó ọkọ wa kò ní bá ogun lọ in Jesus mighty name, amen. Mo wá rán yín létí ni gbogbo ẹ̀yin mùsùlùmí, ẹ̀yin sheikh, ẹ̀yin shehu, ẹ̀yin imam, ẹ̀yin àfáà tẹ́ wá ń jáde tẹ́ ní ìjà ẹ̀sìn ló ń bọ̀, wọ́n fẹ́ dájẹ́ ẹ̀sìn lẹ̀ ni, tẹ́ ní Christian lọ́lọ́ ránṣẹ́ pé wọ́n láàbùrọ̀. Mo wá rán yín létí ni torí ìpẹ́ gbàgbé ọ̀rọ̀ torí pé alábòsí ni yín bẹ́ẹ̀ ṣe wà yẹn. Alábòsí ni yín, ìran yín látòkè délẹ̀ lóòótọ́ rárá, alábòsí ìka ènìyàn ní yín bẹ́ẹ̀ ṣe wà yẹn. Ẹ jẹ́ ń fi ọkùnrin hàn yín, Mufti wo ṣe mọ̀ wípé àwọn èèyàn l'Amẹ́ríkà náà wà lórí mídíà ni. Ṣe mọdún tí ránṣẹ́ yìí ti ń pe Ogun pé kógun máa bọ̀ ní Nàìjíríà. Ogun dé tán, Mufti wo ó wá ń gbọ̀n létè, ó wá ń gbọ̀n lẹ́nu, ó wá ń sá kíjokíjo, ó wá ń da gbogbo ẹ̀lú mọ́ra wọn. Só ti gbàgbé nígbà tó gbé flagi Islamic nation sókè tó wọ́de Islamic nation, ìwọ sọ pé rọ́ ni kí n wá mú gbogbo fídíò ẹ̀ wá? Àbẹ́yìn tẹ́ wo yẹn ẹ sọ pé rọ́ ni? Ìgbà tó ní ẹ fẹ́ Yorùbá nation, pé Islamic nation lẹ́fẹ́, Muslim country lẹ́fẹ́, ó gbé flagi ẹ̀ sókè, ó pa àwọn èèyàn ẹjọ́ sì wọ́de.
pariwo wọ́n ṣe bí aláìgbọ́ gbogbo àwọn àgbà mùsùlùmí wà ń bẹ̀ wọ́n dá ọ lẹ́kùn wọ́n ń tì ọ́ lẹ́yìn àtọba àti joyè nílùú Ìwó wọ́n ń tì ọ́ lẹ́yìn ó tún fò fẹ̀rẹ̀ ó ṣe gàdà ẹ tún gbé àwọn kan wá láti Arab bsmen ni wọ́n ní bí Boko Haram ní ìgbà tá a rí tá a challenge yín ẹni wọ́n wá gbẹ́ kànga ni ẹni wọ́n ń ṣèrántí òkú ìyá wọn wọ́n wá gbẹ́ kànga gbogbo ẹ̀ ló ní fídíò gbogbo ẹ̀ ló lákọsílẹ̀ lákòókò tí àwọn èèyàn ń pa àwọn èèyàn lọ́wọ́ lẹ́gbà wọ́n lálejò tẹ ẹni wọ́n wá gbẹ́ kànga ni ó tún bù ṣe gàdà ìwọ mufti kan náà torí mo gbàgbọ́ kó ń la gbẹnu sọ yín lẹ̀ Yorùbá ẹni bọ̀tán bá pè ní mufti ó ń la gbẹnu sọ yín olóránṣẹ́ sí Ogun pé kógun máa bọ̀ ẹ̀lúlú ni tó fẹnu ara rẹ̀ pé òjò tí kò mọ̀ pójò sì máa pa òun náà Palestine ń jà lọ́wọ́ ó tún gbé fúláàgì Palestine ó tún ṣèwọ́de Palestine ní Nàìjíríà ìjọba dẹ̀ wà nílùú wọn rí nǹkan kan ṣe sí ó tún bùṣe gàdà ó tún jáde ó ní kí wọ́n lọ máa kọ́ gbogbo ọmọ ilé kéwú àtàfáà kan lọ máa kọ́ wọn ní ìbọn yínyìn kan dẹ̀ máa kọ́ wọn bí wọ́n ṣe ń wẹ̀dò wípé ẹ fẹ́ jagun ìwọ yìí ló ń kọ lẹ́tà sógun láti ẹjọ́ yìí só yẹ kó sáfógun ni gbogbo ẹ̀yin tó yẹ kẹ́ ẹ ti máa mú yàn bíi méjì mẹ́ta wá nínú yín tó ti ránṣẹ́ pogun lọ́jọ́ tó ti pẹ́ Kristẹni wá dákẹ́ àwọn ọba yín jagun ìkànnì tá a bá dúró àwọn bá ń gbà ní ànáńgá sí àbí kí náà ti ànàgún sí àbí burúkú ẹ̀ ṣe ń jẹ́ sọ yẹ kán lọ ránṣẹ́ pé ààrẹ Amẹ́ríkà àwa kọ́ la ránṣẹ́ pé Kristẹni kọ́ ló ránṣẹ́ pé tájú àwọn ọba gbẹ̀ ní Kristi ò ní lọ wọnú wọn l'Amẹ́ríkà lọ kí wọ́n mọ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ ń bì lára gbígbàdúrà ní tẹ́ ẹ̀ bá mọ̀ náà ó tún bù ṣe gàdà lẹ́yìn tó kó tó nìkan kó bọn bẹ́yẹ ti ra bọn jọ ní oníkan mọ́tàfà kan mọ́ lo rọ́bà wípé ogun jíjà ogun ìbọn ni àwọn ò sì mọ̀ pé ń dáná ogun lábẹ́lẹ̀ àmọ́ pé ń dáná ọ̀tẹ̀ àmọ́ pé ń dáná wàhálà ọwọ́ bọ́ta nísìnyí òun pariwo wípé national resources wa náà fẹ́ wá gba ọrọ̀ ajé wa náà fẹ́ tójú bọ̀ ẹ̀yin tẹ́ ẹ ti pogun láti jọ nǹkan só mọ̀ pé yóò affect ọrọ̀ ajé wa ẹ̀yin lẹ pogun tẹ́ sáfògùn ẹ̀yin lẹ pọ̀ tẹ́tẹ́ bí sẹ́yìn ẹ bá mọ̀mọ́ o ẹ bá mọ̀mọ́ pé Kristẹni yóò sẹ́yìn ẹ bá ti jáwọ́ lọ́rọ̀ Kristi o ẹ bá ti jáwọ́ lọ́rọ̀ wa àsẹ̀yìn ẹ̀yin lálákatakítì ẹ̀yin lẹ gbogbo bí tẹ́ wà láyé kò sí àlàáfíà níbẹ̀ wàhálà àti ìdààmú ni lọ́jọ́ gbogbo wọ́n ń pa kúkú wọ́n ń pa gígùn mo sì ń bọ̀ bóyá ní episode mi máa fi fídíò kan hàn wá mo lè má lè sọ ẹ̀tàn torí Facebook ọ̀pọ̀lọpọ̀ náà ló ti rí níbi tí wọ́n ti gbé odidi géńdé sí àárín ọ̀nà tí wọ́n mú ní pàpàǹkókó tí wọ́n dẹ̀ gbé ọ̀bẹ sí lọ́rùn tí wọ́n dẹ̀ ń pariwo Allahu Akbar ṣé Allahu Akbar yẹn ṣé eriwo yà ní àbálẹ́lúyà ẹni kìí ṣe mùsùlùmí Nàìjíríà ni wọ́n dẹ̀ ń yà wọ́n tún sẹ́ndì ẹ̀ sí wa inú yín dẹ̀ ń dùn ẹ dẹ̀ ń pariwo Allahu Akbar aláwo la mẹ̀jẹ̀ aláwo ní mẹ̀jẹ̀mẹ̀jẹ̀ tẹ́tà pé wọ́n ń pa mùsùlùmí náà fine wọ́n ń pa oníṣẹ̀ṣe wọ́n ń pa mùsùlùmí wọ́n ń pa Christian bá Amẹ́ríkà bá ń bọ̀ wá gbèjà wa gbogbo wa ní ọjọ́ gbèjà tó bá ń bọ̀ wá jẹ wá níyà gbogbo wa náà láàjọ jìyà bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ nígbà tó ṣe ti Palestine mo kọrin kan fún ẹ ńgbà yẹn tó bá gbàgbé nígbà tẹ́ ṣe ti Palestine tẹ́ ń gbé àsíá káàkiri tẹ́ ní Nàìjíríà ẹ báàkì Palestine gbogbo ayé ń pariwo fún ẹ pé Mufti wo má dá wàhálà lẹ̀ mo wá sọ fún ẹ pé àrọ tó lójú tó létí tó ń dìtẹ̀ mára àdúgbò wípé kógun ó dé ẹ má bá wí ẹ má bá jà o bógun bá dé àárọ̀ láti bọ́ tẹ̀ lọ bógun yẹn bá dé yóò kàn wọ́n náà kó síbi tẹ́ ẹ lè sáwọ̀ gbogbo yẹn pátápátá èmi gbàgbọ́ pé eléyìí ní solution
ìjọba wo rí solution sí x-men kidnapper Boko Haram gbogbo àwọn tó wà ń bí pátápátá tí wọ́n jẹ́ kíní mùsùlùmí ni Islamic ni gbogbo àwọn tó ní atrocity lọ́wọ́ oníṣẹ̀ṣe wo ló fọ́ọ̀mù gúrùpù terrorist Christian wo ló fọ́ọ̀mù gúrùpù terrorist ní Nàìjíríà bí kí ló dé ẹ̀ẹ́dẹ̀ bá ọpọlọ yín sọ̀rọ̀ ẹ wá ń wà wí ẹ sọ pé ìlú tó bá ti lẹ́sìn kíní kankan ìjẹsìn kọ́ leléyìí ìkà oníyín Mufti ọdẹ tún lẹ́nu wípé tẹ́lẹ̀bọ àti Christian bá ṣèlú àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ ní gbogbo tó kálẹ̀ yẹn èwo ni ó ṣẹlẹ̀ báyìí èwo ni ó ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tẹ́yìn mùsùlùmí ń ṣe muslim ticket èwo ni ó ṣẹlẹ̀ nú ẹ̀ èwo làlàáfíà wà ń bẹ̀ yóò dára fún wa ẹjọ́ mo tún ń bọ̀ ẹ máa bá mi pín eléyìí yóò dára fún gbogbo wa in Jesus mighty name akí ẹ káàbọ̀ ààrẹ ilẹ̀ Amẹ́ríkà àti gbogbo wọn tó bá kù China tó ló ń bọ̀ wá gbìjà wa ibi tí wọ́n tà wá sí gangan nìyẹn àwọn akọ́ ló ń bọ̀ wá gbìjà ó fẹ́ wá defend àwọn ọrọ̀ ajé ẹ̀ tó wà ń bí ni lórúkọ Jésù yóò dára fún wa China mọ̀ kó máa gbìjà wa táwọn kan fi ń gbé helicopter tán ń gbé helicopter lọ sínú igbó tán fi ń pín nǹkan ìjà ogun tá a dẹ̀ ń rí live tí kò sí nǹkan kan tá a rí ṣe sí God bless you all in Jesus mighty name ẹ wà lálàáfíà.